oṣù yìí oṣù ayọ̀ ni oṣù yìí oṣù ayọ̀ ni o oṣù titun bá mi láyọ̀ mo fògo fọ́lọ́run mo yìn lọ́run ọba ògo mẹ́mẹ́ àrò sóko dáhùn àrò àsírà wùlé o máa ní o oṣù ayọ̀ ni o oṣù tuntun wọ́n tún bá a láyọ̀ àfògo fọ́lọ́run àmọ́ àrò sóko dáhùn àrò àsírà wùlé o nínú oṣù káyà àrò sóko dáhùn àrò àsírà wùlé o torí òní ni ọjọ́ kẹta nínú oṣù kẹsàn-án ọdún ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè àti kété olólùfẹ́ mi pátápátá ẹ̀ sí ọ̀nì kọ̀ọ̀kan nínú ra kàáró sóko dáhùn àrò àsírà wùlé o àmín lórúkọ Elédùmarè mo dẹ̀ kí yín o kété yín olólùfẹ́ ètò ra ètò lédè Èkìtì àti kété yín olólùfẹ́ ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété amòkú ọ̀gbá o ìdẹ̀ káàárọ̀ nǹka àsán nǹka alẹ́ líkété bí kìí àti gbọ́ mi o lúlé lóko lọ́nà ọjà lọ́nà oko lóòkè òkun àti lóòkè ọya àti lóòkè òdì kété ní pátápátá ni mo kí o a kú àsìkò o adẹ̀kú ọ̀gbá oṣù tuntun kà á bọ́ sí àsàn àṣẹ ó àsàn àṣọmọ àsàn àṣẹ àìkúba ọ̀lẹ̀ ọ̀rọ̀ ukú àpá àrùn àpá ẹ̀mí ràkọ bẹ̀rẹ̀ oṣù òun náà láàtú parí rẹ̀ káàdẹ̀ tún ṣe bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ yìí nìní àmọ́ oṣù olóyìnbó pé ní September adé pé lọ́dọ̀ọ́ra lẹ́kìtì torí ṣe mọ̀ wí àìsàn òyìnbó lẹ́kìtì dáadáa ẹ̀yà lólóyìnbó jù adé pé lẹ́kìtì lébè òyìnbó òkìtì ní September títí di oṣù kejìlá ọdún àìpé bẹ́ẹ̀ yìí wí September October November àti December nígbà bàbá o kà á bẹ̀rẹ̀ ukú àbàsúlera o àrùn àbàsúlera o àìkú baálẹ̀ ọ̀rọ̀ oníbàyàsúlera o ohun rere níbàyàsúlera o ọ̀nìkẹ́ wáṣẹ́ àrùṣẹ́ o ọ̀nìkẹ́ wé ààrẹ o ọ̀nìkarakọ́ra rẹ̀ yá Olódùmarè àmúláradá o ìrákẹ́ lùlù òyìnbó kì í wá ìwé ìgbélú láàrin pẹ́ láàrin jìnnà lágbára oṣù bàbá rire láàbà sórí ìwé ìgbélúrin o àbọ̀ sí i lọ kẹtẹrà pátápátá ukú apá o àtọmọdé àtàgbàrá ukú àyà o àrùn apá o ogun kẹ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ra àkó àlọ́mọ lọ o àkó àlẹ́rù lọ o Olódùmarè á bá a dá òpin rẹ̀ dúró kí mọ̀ fàrọ̀gùn orúkọ mi èyí padà èmi ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété torí ìkí kọ́kọ́ arí mi fún ìgbà àkọ́kọ́ èmi lè jìrẹ́ òrìlà ọba ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú èyí rẹ̀ ó délé alákísà ọsọdọlúgba aṣọ táyé lolú ìjọgàrẹ o ọmọ Kẹ́hìndé gbọ́dọ̀ jẹran ẹdun mo de kíra mi o mo kíra mi súlẹ àbá mi ọmọ olóòkè méjì takọtabo olóòsùta ọ̀rùn kẹrẹ ọ̀rọ̀ ọ̀lẹ̀ bàbá òkè èmi lọ́ọ́ máa jóṣìbí gbẹ̀yìn dídà àjọṣìbí ní káká rọrọ oníṣìbí ọba kan ijólúlé àbá mi ló já ọ ògbèrè gbọ́dọ̀ jó mo dẹ̀ yàbàrá mo yà súlẹ̀ olórí mi o ọmọ aláwẹ̀ kan torí wẹ̀ kan máa kúrọ̀ sọ́jà kẹ̀kẹ́ nájà kan bomi alura ọmọ olóró abẹ́jẹ́ ọmọ amúdàsílẹ̀ fogun ẹrun pani lọ́nà òkè ìpà ló láwẹ̀ èmi náà èjìrẹ́ ọ̀kẹ́ ọmọ kà á ṣe bí èmi eléègìrẹ́ amúra ṣùgbéraga kẹ́ àṣẹ Olódùmarè ni mo dẹ̀ kíkété ìyẹn olólùfẹ́ mi pátápátá ìyẹn àbá mi ìyẹn èyé mi ìyẹn ẹ̀gbọ́n mi ìyẹn àbúrò mi ìyẹn ọmọ mi kì í bá mi o ètò kì í dẹ̀ bá mi ṣe àpọ́nlé rẹ̀ kì í dẹ̀ bá mi tẹ ìka ìfẹ́ níkété ògbà kì í dẹ̀ Ọlọ́run á ṣe èyí kan dáa nínú iṣẹ́ ni o ojú kì í mí ò mí àfọ́ o etí kì í mí gbọ́ mi àdì o ukú àyà o àrùn àyà o lásìkò kì í o ètò rálédè Èkìtì kì í dẹ̀ bá mi ṣe àpọ́nlé rẹ̀ kì í dẹ̀ kọ́ọ̀tì mi lè yìn kété ohun pátápátá kì á ti dà níyàn ní lọ́dọ̀ Elédùmarè níṣe ya kò yí o bẹ́ẹ̀ yìí nìní ìjàre mo gbàgbé o kí bá mi a subscribe kí dẹ̀ bá mi a like ètò kí dẹ̀ bá mi a ṣe comment ó ṣe pàtàkì fún àgbéga ètò rálédè Èkìtì ni kí dẹ̀ bá mi a pín ètò ní gbogbo ìgbà mẹ́rin jẹ́jẹ́ ìhànú kò ní o bẹ́ẹ̀ yìí nìní
ìjàre fún Udikimomu lórí ètò lónìí òun ni wípé nípa ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lẹ́kìtì lẹ́nu ọjọ́ mẹ́ta òun lèmi fẹ́ ṣe ọ̀rọ̀ lé lórí kí mo dẹ̀ fẹ́ pe àkíyèsí sí gẹ́gẹ́ bí ètò mo ti máa ń pe àkíyèsí èèyàn sí ọ̀rọ̀ ìjàre kí mi sì sọ̀rọ̀ lórí fídíò ní rárá ǹjẹ́ mi kọ́kọ́ gbé fídíò ní sí káwo bó ṣe é lọ. Yorùbá nation now, Yorùbá nation now, Yorùbá nation now. Ẹ máa wo bí àwọn Haúsá ṣe kóra wọn wọ ìlú Adó Èkìtì. Ẹ máa wọ́n báyìí. Ẹ bá ṣe kóra wọn wọ ìlú Adó Èkìtì. Ṣàrò wọn, à ń tẹ̀lé wọn lọ ṣáṣá báyìí. À ń tẹ̀lé wọn lọ ṣáṣá. À ń tẹ̀lé wọn lọ ṣáṣá báyìí. Ṣé rí wọn? Wọ́n ti dé sí ìlú Adó Èkìtì. Ṣé rí wọn báyìí? Ṣé wò wọ́n bẹ́ẹ̀ yẹn? Ní 19 of August 2021 ẹ ṣe gan èmi ni coordinator Yorùbá nation worldwide àtúntẹ̀lé wọn lọ. This is what is happening now in Ajebandele along Ikere Road. Yesterday there was something happening here. They kidnapped some set of people, two different men, and as you can see, people are protesting. People are really protesting now. So the government should intervene. People kidnappers. Can you see now? People kidnappers. At Ajebandele, the Ikere Road here. So people are really vexing. Things are not going on well. So they want the government to intervene right now. Can you see the road now? Everywhere is being blocked. Everywhere is being blocked. So the government should come over. The government should intervene right now. Every set of people were killed. Everywhere is not going fine. Can we see? This is here in Ado. Here in Ado Ekiti. Here in Ado Ekiti. Nothing is moving on well. Motor that are coming from Ikere, nowhere to pass. Everywhere was blocked. The one that are coming from Ado going to Akure, nothing is moving at all. Can we all see? Yeah. Can we see what is going on now? May God help us. So please, let us share this thing. Government, please intervene. Enough of this. We cannot bear it anymore. Enough is enough. Enough of kidnapping. Enough of kidnapping. Enough of terrorism. Enough of kidnapping. So please, government, this is what is happening right now. Ajebandele Ikere Road, right now. Right now. So people are here protesting. Exactly. Okay. People are here. Can you see? No movement of vehicles, no movement of anything. People are just shouting. It was very terrible yesterday. The set of policemen came, and unfortunately, they went back without doing anything. Without doing anything. Oh Lord should come and save us in this country. Olúwa nìkan ni kó wá gbà wá nínú country o. Olúwa ni kó wá gbà wá nínú country o. Ó ń ṣẹlẹ̀ gan báyìí o. Lájẹbàndélé o kò sí kankan o. Táwọn ìjọba wa ṣe o. Ó lágbára gan báyìí o. Kọ́lọ́run wá gbà wá ní o. Ó lágbára gan o. Ó really serious gan o. Yín tèmi ìyẹn olólùfẹ́ mi ṣì ti rí fídíò ní bá ní àwòrán amóhùnmáwòrán nìkan gbé sí ṣì ti rí bó ṣe rí òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Lóòótọ́ mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ra létí a rí fídíò ní àmọ́ kò jẹ́ wípé àrònú kan òmùrìn ṣùgbọ́n nǹkan jí mi fẹ́ sọ̀rọ̀ lórí fídíò ní wípé ẹ fúnra torí fún kíni ẹja fúnra
bẹ́ẹ̀ ni wọn kó olúlé bá bò fúnra olè àkó àjà fúnra àjájìn kó olúlé bá bò fúnra lóòótọ́ olè àkó bẹ́ẹ̀ ni àfúnra ní nǹkan bíi ọjọ́ 18 oṣù kọkọjá ní arákùnrin kan kẹ́ sọ̀rọ̀ níbi bẹ́ẹ̀ ni kò rí ìyàn eré ibi hàn ṣe kàn ti dìyàn mẹ́rù ni kò rí hàn kò ṣe kọ́lẹ̀ ti ṣàlàyé níbẹ̀ ni wọ́n ọ̀tọ̀ pasẹ̀ rán títí láti débi kan láti mọ ibi kan lọ sí ó rí mọ̀ wípé Adó Èkìtì ni ọ̀lọ́ sí ògbà kan yá ó kígbe wípé kàn jàre o pé kàn ará ibi hàn o ọdẹ títí dé o Adó Èkìtì náà lọ sí bá o ìjà wa ń ṣe sí o èròǹgbà orú èmi rán ni wípé èèyàn olórí rà án àwọn ń ṣe sí àmọ́ ju bí ọ̀sẹ̀ méjì síra bá kárìyá gbọ́ wípé ọtí ẹlẹ́bìyàn ọtí yà jí ènìyàn bíi 4 gbé ní lẹ́kìtì ṣé ìmọ̀ wípé òun ní pé ẹja afura kìmẹ́ sọ pé kì í já afura ìjà afura òun ní wípé afura àríkété ẹlẹ́bìyàn ló ṣe kàn ti dìyàn mẹ́rù lọ ni n kò yẹ kéèyàn olórí rà ń ṣe ni wípé kàn da èèyàn alábòjútó èèyàn vigilante kàn dà ń síta ṣé àmọ̀tẹ́kùn kàn dà ń síta kàn àwọn kété bí kiri àwọn nìkan rìn sí kàn báyìí ó irú èyí kò ṣẹlẹ̀ àṣẹlẹ̀ òun ní jẹ́mi wípé ó yẹ ká fúnra èyí bẹ́ẹ̀ ó dẹ̀ ti ṣẹlẹ̀ lẹ́kìtì ìhà Èkìtì ń jàre ìjọ́rùkọ́ra ìgé àròà òun kété láti ìborí torí orin ni mo kọ́kọ́ fẹ́ gbé sí lónìí ibà àmọ́ mo kò yára pé ẹ ṣàsìkò orin bẹ́ẹ̀ yìí nìkejì kété láti ìborí ìgá borí ogun èyí ìgá borí ogun ìrìnra ibì hàn ìgá fúnra ọ̀rọ̀ ẹ̀ bá Èkìtì nìkan wí o kété ilẹ̀ Yorùbá pátápátá ní bá wí ibikíbi ká ti ríra ibì hàn kàn dira ran mẹ́rù kábèèjì ìgá múra ìgá ṣe aláàbò bẹ̀ kí ìgá mójútó torí oríṣiríṣi agbára lé lọ́rùn ló gbà múrìn lójú ìbọn agbá oògùn ọyọ̀tẹ́ o àmọ́ oògùn ìhà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ mọ̀ nípa rẹ̀ o àbí eye ṣùgbọ́n mo mọ̀ wí ìhàn àbára hàn ìhàn olórí hàn ọmọ wí hàn lágbára hàn ni òun ní kí ìjà abẹ̀ hàn ìjà kété olólùfẹ́ mi kí o kété fídíò ní bó ṣe lọ ni ìmọ̀jà kẹ́ẹ̀dùnú kan ìjà àgbìyànjú agbára rà kí ìjà ké síta ọ̀nìkọ́nìkan bá lágbára bóyá wọ ẹbí ìhàn alágbára kan lọ́ọ̀yà àbí ẹbí ìhàn olórí ra hàn kan lọ́ọ̀yà ìjàre ìjà àparapọ̀ kí ìjà awélé ìhàn olórí ra kí ìjà abẹ̀ hàn kàn bá ṣe alábòójútó ìlúra kàn bá ṣe alábòkó tó kàn ti ríra ibì hàn ẹ̀bọ̀ àwọn ọ̀nà déédé ìjà àṣebá o torí èyí kárí kẹ́mọ̀dé jù bá a lọ o lọ́dọ̀ tèmi o ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété ẹ̀bẹ̀ ni ẹ̀bẹ̀ lónìí o ìyẹn olórí rà án ìyẹn àbára án ìyẹn ìyé rà án ìgbàlẹ̀ ìjà amójútó ọ̀rọ̀ kẹ́ ṣẹlẹ̀ ìrà ìbìyàn kàn ti bọ̀ ọ́ lọ náà ẹ bọ̀ òrùka wọ́n sọ̀rọ̀ ní agbára nìkan jẹ́ wípé ọ̀n bẹ̀rù nǹkankan àmọ́ ìyá náà lágbára nílẹ̀ Yorùbá àmọ́ agbára ni ọ̀yàn olórí rà án léyà ìgbàlẹ̀ kété olólùfẹ́ mi ìbá mi ṣe àsọyé lórí ètò kí bá mi mú bẹ èèyàn olórí rà án kàn bá ṣàbò kàn bá ti rúrun bẹ́ẹ̀ yìí nì kàn já tètè àmúṣe kan ti ya kéèyàn sí aláàbò kàn bá àbò èyí kan dẹ̀ ṣẹlẹ̀ kàn tètè bá wáhùn sí kúrú rẹ̀ kẹ́ mọ́ ṣẹlẹ̀ mọ́ eré kan dẹ̀ jígbè ní ká gbàdúrà kọ́ lọ́rọ̀ ilé Èdùmàrè kẹ́ mọ́ gé aburú kẹ́ mọ́ jẹ ṣeán òyìn ni mo rí wí lórí ètò tèmi lónìí o ìmọ̀kọ̀rọ̀ mi dànù o ìyàn wí kẹ̀kẹ́ jẹ́ ìmọ̀kọ̀rọ̀ mi dànù òye tèmi ni mo wí wípé ìṣe àfúnra ṣùgbọ́n mo ti àṣàfojúdi wípé ó ti ẹ́ ṣe bẹ́ẹ̀ ìtì ọ̀nà yá ṣe òun lè yí kárì ni o ìmọ̀ ẹ̀já àṣàfojúdi ráìbì hàn o ìjàre o ẹ̀já fúnra ẹ̀dẹ̀já ẹ má jẹ́ ká ṣe àfojúdi òun lọ̀rọ̀ ètò mi tòní o ń ṣe ń wọ́ọ̀dì sí o àdè àgbọ́ra o